ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. كان وعد الله وبعد ومن تسبيح خير الداعي يسوع نور الدنيا تنكب تسوى الله ومن النبي محمد صلى الله عليه وسلم أي بيع وصفا وقسم على سمرين بالله دعوات سوء كامل الدين عبد الرحمن ولديك ولديك يا مصطفى محمد وقسم إلى ولديك إلى وكان بقى فقروانا وقسم على سمرين àwọn ilé ṣe ti ìlú ìgbẹ̀jà yìí tí ó pé àwọn ọmọ gbà wọ́n láàyè tí wọ́n bá ní òsáàyè náà ni ìgbọ́n wọ́n ráyè tọ́lọ́ wọ́n ráyè ti àdẹ́bà mọ́mà àdúgbọ́lẹ́gbẹ̀rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àwọn ọgbà wọn tí wọ́n sì wá sí fún wa gbogbo ẹni tí máa ń ṣe wá sí tí àgbà tó ń lọ sí fún wọn náà ni pé ìṣọ́ ọba ti sọ bẹ́ẹ̀ fún àdẹ́bà mọ́mà nígbà tí ó sọ̀rọ̀ ọgbà tó ní yá àgbẹ̀ rọ̀ṣù bẹ́ẹ̀ ni wọ́n fi ìdílé ilé ìkẹ́mi rọ́bìkà wà ní ìlànà tó fàálì fọ́ọ̀mù ọ̀bàlẹ́kà ìsàlẹ̀kà ìgbọ́n gbà tó wà parí ẹ̀ ó ní ọ̀rọ̀ yá àṣìlú kàmínà náà ìlú ẹgbẹ́ náà lásọ fún àwọn àgbà wa ṣẹ́kọ̀ọ́ lọ́wọ́ yá àṣìlú kàmínà náà wọn náà bá wa jọ ọlọ́mọsí ìlú àlejò àkókò wa ọ̀làlá àhọ́là ولا قوة إلا بالله العلي العظيم látara tí wọn náà kí gbogbo àwọn tí wọn tẹ̀lé wọn gbogbo àwọn tí wọn ṣètò ìdókòwò lẹ́yìn tó fún sílẹ̀ sáré ọlá àwọn ẹni lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ ìdúgbẹ̀dà ọlọ́run tí ó bàjẹ́ lẹ́yìn gbogbo tá a béèrè lórí ọlọ́run wọlé adékàsíkò yìí tá a béèrè lórí sí ìdúgbẹ̀dà ọlọ́run tó wà lọ́wọ́ ọlọ́run tó wà lọ́wọ́ ọ̀là aláhàwùlà wọlé àkùnwọ́tà ìlà ìlẹ̀ àríyìn àti سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله. أريكم الله فأنا أريكم الله وبابا àwọn tí kì í máa fi ìlú Ìbàdàn ọlọ́wọ́ ṣàdé kí ẹ máa pé ọlọ́wọ́ ṣàlékún òní kí wọ́n tẹ̀lé pé ọlọ́wọ́ ṣàlékún òní kí wọ́n tẹ̀lé tẹ̀lé fún un. gẹ́gẹ́ bí àkókò yìí ọlọ́wọ́ ṣàdé kí àtúbọ̀tán wọn kí ó ká ọlọ́lá ìlà ìlọ́mọ. nítorí àsìkò torí pé wá sí àwọn gbọ́dọ̀ ní ìkan nínú àwọn ẹ̀yà tí wọ́n jẹ́ ìkan nínú àwọn elétò ìkókòrè ìstáàbù ọ̀sán olúwaṣẹ́ náà ní ìṣẹ́jú méjì tí wọ́n sáré bá ọ̀sọ̀rọ̀ kí àwọn fún ẹjọ́ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله وكفى به صلواته وسلامه على خير خلقه نبينا الآخرين في الدنيا والسابقين في الجنة صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. nítorí àsìkò àwọn bàbá wa ìwọ́n pọ̀ nípa méjì ọ̀pọ̀lọpọ̀ ọmọ olókùn káàkiri gbogbo ní ọ̀yà tó sọ̀rọ̀ bàbá kábíyèsí kódà wọ́n ẹ̀sẹ̀ ní ọ̀dọ̀ bàbá alágbèjì owó ẹ̀rù ní ọ̀sẹ̀ ẹ̀rọ sísọ gbogbo olóyè pàtàkì láì bẹ́ẹ̀ lọ́rọ̀ sí àkíyèsí tá a gbà fẹ́ gbẹ́ra wá sí àwọn bàbá wa ìwọ́n mú mi nìkan tó àwọn àdàgbà àwọn ni wọ́n rí wọ́n títí àsìkò yọ̀ wọ́n náà ní wọ́n rí wọn lọ́wọ́ àwọn ẹni wọn ní sẹ́wọ́n lọ́wọ́ báyìí tó iṣẹ́ tí àwọn ṣèkì wọn náà máa ń ṣe fún wọn ní wọ́n lé lówó sí rí ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn nítorí pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n sì tẹ́wọ́ gbà pé iṣẹ́ àrọ̀ gbogbo ọlọ́dún nítorí sọ̀rọ̀ iṣẹ́ àrọ̀ tó gbogbo ìjàmbá àpapọ̀ lápapọ̀ afẹ́fẹ́ ní lẹ́mìí pé àlùsàsọ́lá ó ní gàní ìwọ̀já ní gbẹ̀gbẹ̀ àwọn òkòtò ìjàmbá ó ní ọ̀rọ̀ tí èèyàn máa rí níbi ìdókòwò ìrántí ọlọ́run bàbá yìí àbàtà ìjọba ó ṣe pàtàkì gbogbo nǹkan míì tí àbàbàrà lọ nígbà bàbá wa ìlọ́wọ́ tó sọ̀rọ̀ ìpọ̀ nígbà ọ̀rọ̀ àpapàdà ẹ̀jẹ̀ ká fi sọ́kọ̀ nítorí eléyìí òfin bẹ́ẹ̀ sásìkò ó wá nígbà míì àmọ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa wọ́n sọ yàgò lálẹ́ wọ́n rà bàtà láti nígbà yìí kí ẹ bọ́ sí etí gbogbo ẹgbẹ́ wa náà ní kí wọ́n ṣùgbọ́n sí fún wa ẹ̀rọ àgbàlejò lẹ́yìn tí wọ́n fẹ́ sọ lẹ́nu wọ́n ṣe àjẹ́ kí orílù kí wọ́n tẹ̀lé wọn ní ìrìn ayé àti lọ́nà ìdè wọn ọ̀nà láìláì lọ́nà àwọn aṣèkò wa tí gbogbo àti mọ̀ dáadáa ó lè àwọn tábà wọn orísun
àrígbé àwọn àmì wọn bẹ̀ gbogbo Friday ní àbújá mẹ́wàá àbùsí mọ́kànlá àwọn náà ni àṣẹ àfẹnumọ̀dé ìmọ̀ràn ẹlẹ́ẹ̀ka tí wọ́n ṣàbàrà ṣe àdìgbà ìfìdí fún àwọn ṣèkọ̀ wa. bí wọ́n bá ṣe rí pósítà bí àwọn bàbá rí nípa àkọlé ìjókòó yìí tí wọ́n fẹ́ fi tọ́ra sọ̀rọ̀ náà ń pè lórí tí a pè ní àtúbọ̀tán kí là ń pè látúbọ̀tán àwọn àwọn ní àárín tí àtúbọ̀tán látọ̀dọ̀ wọn sáwọn ẹni ẹni náà máa ń látúbọ̀tán àbáwọn ẹni kú náà máa ń ní àtúbọ̀tán ẹ̀ṣọ́ àgbà àsìkò sí tó nǹkan àwọn gbogbo àbúdá lójú àgbà náà ṣètò wa tí wọ́n bá wa ṣe àlàyé lẹ́kùn rárá lórí àkọlé yìí wọ́n máa ṣàlẹ̀ bí àwọn pé wọ́n yẹ tàbí ìṣúra. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. àwọn ìṣòro ní ọlọ́run kú lọ́dún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. بسم الله الرحمن الرحيم. pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. الحمد لله جل جلاله. gbogbo tí ń jẹ́ ọpẹ́ tọ́lọ́run ọba àlekẹ́ ọlọ́run ṣe títóbi ọlọ́run ọba náà. وأشهد أن لا إله إلا الله عظم سلطانه. mo sì ń jẹ́rìí wípé kò sí ẹni tó tọ́ka máa fi gbogbo ìbádà wa fún tó jọ ọlọ́run ọba aláàlọ́ ọlọ́run ọba náà kò háyà púpọ̀. وأشهد أن محمدا عبده ورسوله. bákan náà ní jẹ́ wípé ní ọ̀gá wọn wà nẹ́bí wa Muhammad ẹrú sọ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́sìn ni. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. ọlọ́run dákun mọ́sàbá aṣọ àlékún ìkẹrẹ àlékún ìgẹ̀ fún ànábìwá Muhammad àti fún gbogbo àwọn alẹ́ rẹ̀ àti fún àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá rí ojú ọ̀nà ànábìwá Muhammad títí lọ́wọ́ ìgbéjà kìámà. أما بعد. lẹ́yìn wá gbà náà. أيها الإخوة في الله. ẹ̀yọ́ máa yá wá nu ọlọ́run. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run lọ́rọ̀ kó máa bá gbogbo wa gbé. وعليكم السلام ورحمة الله وبركاته. وإن أصدق الحديث كتاب الله. ẹtúbọ̀ tó máa lọ yé wa sí wípé ní èyí tí ń jẹ́ òdodo ọ̀jú náà òun náà ni tó ọ̀rọ̀ tí ń ṣe Al-Qur'an. وخير الهدي هدي محمد رسول الله. ojú ọ̀nà pé ó wà wà tí ó máa rìn ká sọ pé ojú ọ̀nà tó lóore ní lágbájá rìn òun náà lọ́rọ̀ rẹ̀ nípa محدثاتها. èyí tó burú tó nú àwọn òun làwọn àdádálẹ̀ ni. وإن كل محدثة بدعة. gbogbo àdádálẹ̀ ni bídà là ń pè é. وكل بدعة ضلالة. gbogbo àdádálẹ̀ ni àánú ní. وكل ضلالة في النار. gbogbo àánú pátá inú náà ní òrìṣọ́ ti sí. gbogbo jama adúgbò fọlọ́hún. alhamdulillah. inú mi dùn púpọ̀ kí ló dùn mí nínú àyà sì wá kà mí kí ló kà mí láyà. ìtọ́ dùn mí nínú ni pé mo rí pé àkọ́kọ́ yìí ìjókòó yìí àkọ́kọ́ ni adẹ́kọ̀ọ́ kèésìrú ẹ̀ ṣáájú rí pé a sọdún nílùú Gbàjà a wá jókòó wá sí jọ́kẹta ọdún tí ara lé àtàrà oko táwa pàdé ará Èkó àtàrà Gbàjà ará Ìlọrin ará Kwara wa pàdé ẹ wá fi lélẹ̀ lọ́dún yìí báyìí ọjọ́ àkọ́kọ́ ìdùnnú nù. tóbíkì tẹ wá fún mi ń bẹ̀ lọ́wọ́ abíkáyà torí ìbẹ̀rẹ̀ kò ní sẹ́ ọ̀rọ̀ akíbà la fẹ́ sọ tá a bá wá bẹ̀rẹ̀ báyìí tí ọba ní akíbà ìkàyà ni o tí ọba láti bọ̀ tán ìkàyà ni o. ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí mo fi lélẹ̀ yìí tí mo nínú mi dùn àyà sì kà mí ìdùnnú ni pé iṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ìkàyà ni pé kí ni akíbà rẹ̀ torí tí a bá ń sọ̀rọ̀ akíbà gbólóhùn akíbà tọ́pìkì tí a fẹ́ tìrìtì lẹ́nu ìtumọ̀ mẹ́rin ló nínú Al-Qur'an amákẹ́tò wọ́bẹ̀hún èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ náà ni àtibọ̀tán èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ akíbà àtibọ̀tán ni. níta wá fi lélẹ̀ yìí oríire ẹ̀ pátápátá ń bọ́lọ́ padà sí àṣeyọrí yìí pátá ń bọ́lọ́ padà sí ìdùnnú yìí pátá ń bọ́lọ́ padà sí bàbá wa Imam èyí lè ní o àṣeyọrí yìí èyí lè ní o yóò wá di lọ́la wọ́n máa wá kọ́ta Gbàjà wọ́n wá kọ́ síbẹ̀ pé wá sí ọdún bẹ̀rẹ̀ lásìkò bàbá wa ìmáàmù lágbájá ọmọ lágbájá èyí lè fi lélẹ̀ yìí o
ẹ̀kú eríire o àsìkò ilé lẹ́yìn bẹ̀rẹ̀ ọlọ́run níjọ́ parẹ́ ọlọ́run níjọ́ parẹ́ bàbá wa imam iṣẹ́ wà lọ́rùn yín iṣẹ́ wo lọ́wọ́ lọ́rùn yín bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí bó ni ó ti máa lọ iṣẹ́ tó wà lọ́rùn yín nù. ṣé nígbà tí ń bọ̀ nísìnyí nígbà wọ́n gbà mí lálejò láàárọ̀ ibi aago 7 wọ́n gbà mí lálejò sínú ilé kan tuntun tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí mo wá ń wo pé wọn ò dé gbàjà rí ṣé gbàjà náà ni ṣé wọ́n ti ń kọ́ bẹ̀ ni ìlú tuntun ni a ní ó ti lóko ti pẹ́ nígbà tí wọ́n ń gbé mi bọ̀ wá wà sí ìsìn lábáwọ́ agbóòlú gbogbo ẹ̀ wá ń dún yín gba àga lọ gbá àwọn nǹkan ń jó wájú ilé ọba mo ní ìlú ńlá ni ìlú yìí o bàbá ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín gbogbo àwọn tí wọ́n ń jó ìbò lẹ́sìn kó wọ́n wà sí. iṣẹ́ yín nù bá torí sábà kọ́ba mi ní ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين Ọlọ́run ní àwọn tí ara yín sí àwọn lákọ̀ọ́pẹ́ pé táàbí wọ́n léèrè pé ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún yín ká tó wá di èyí tí ara sí wọn ó bí ara àgbàjà léèrè pé gbogbo ń tẹ̀ wá ń ṣe iṣẹ́ ìmáàmù ò jíṣẹ́ fún yín ni pé eléyìí tẹ̀ ń ṣe yìí ò fi bẹ́ẹ̀ bẹ́sẹ̀ mọ́ mo fẹ́ sọ kí ní sọ fún yín o wọ́n àti tèmi ẹ̀mí ẹbí sáwàdà tí n bá báyà sòdodo tó bá pè mí wá sí tí ọba tẹ lọ́rùn yọ̀rọ̀ ṣẹ́sà fún mi gbà mí ni o kò túmọ̀ pẹ́ lómi ò ní pè mí òun ni ò ní pè mí máa o wọ́n sì tún lé lómi lóhùn èmi èsì fi wá àti sáwàdà wọ́n padà bí aráàlú ilé rẹ̀ pé sí ìmáàmù ò jíṣẹ́ fún yín ni tí ìmáàmù bá wá jíṣẹ́ kálá wọn ni wọ́n bá wá gbà ó wá kù sọ́run wọn bàbá wa ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín nílùú Gbàjà bó ti wà lọ́rùn tèmi náà lu bàbá tí wọ́n ti bí mi lánàá nísìn gbogbo aráàlú tèmi náà wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ń jó tí wọ́n láwọn ń ṣe ìlú àwọn dè tí ọ̀pá tọ́lọ́mù sẹ́ẹ̀rí ìmáa ṣe patí lásìkò yìí ìmáa mutí lásìkò yìí ìmáa polóni wọ̀lú lásìkò yìí bí ìgbà tí yàrá àtàkì ọlọ́ọ̀dọ́ àlùkí àmàlí. Ànábì wa Muhammad ó ní man asọ̀lá yawma al-eid kaman asọ́hu yawma al-wa'id ẹni bá ṣe ọlọ́hun níjọ́ ọdún bí ẹni tó ṣẹlẹ̀ òun gẹ́gẹ́ jọ àlùkìyàmà ni sẹ́yìn ìyẹn ló ti jọ àlùkìyàmà kọ́ ọ̀tá fi ọlọ́run ìjọ ọdún lé ọjọ́ mẹ́rin ni ìjọ tá a sọ ọdún gangan wá ayyamu tashriqi ba'dahu àti àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tí àwọn èèyàn wà ní Mínà àwọn àti ẹgbọ́dọ̀ máa sọ ọdún lé dàrá mi fi sọ pé ní ayyamu tashriqi ayyamu aklin wa shurbin wa shukrin lillahi rabbil alamin ó láwọn ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọdún yẹn ayyamu aklin ẹ̀ máa jẹ ń bẹ́ẹ̀ wa shurbin ẹ̀ máa mú ń bẹ́ẹ̀ wa shukrin ẹ̀ máa lọ dúpẹ́ fọlọ́ ọjọ́ ọdún ni àròjọ ọdún ni gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n yẹ tọ́lá ara lu tèmi náà mùsùlùmí ẹ̀ bá náà ti rán nánú nǹkan yìí ṣe nǹkan rí bàbá wa imam ọlọ́run ti fi sẹ́ẹ̀rí lọ́lẹ̀ lásìkò yín ọlọ́run ti wá fi sọ yín ló kọ́ rí bí ó ti máa wá lọ bẹ́ẹ̀ iṣẹ́ yẹn àkọ́kọ́ nù gbogbo àwọn tí pẹ̀pẹ́ ti kà tí wọ́n ti dáhùn bẹ́ẹ̀ ti ṣàdúrà fún wọn ọlọ́run jẹ́ kí dáhùn ọwọ́ wọlé sí iṣẹ́ ṣòfò àwọn tí pẹ̀pẹ́ ti kà sírù nǹkan báyìí iṣẹ́ kẹta torí sábà pé èmi ò rí àfa Abdulrazak àti gbogbo ẹni tó náwó pátápátá lẹ́ni tí ń ṣètò lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run tá a bá fi ẹ̀jẹ̀ ìmáàmù òun lọ́ba gbogbo mùsùlùmí ìlú ẹni bá jẹ́ síbi ìmáàmù òun lọ́ba mùsùlùmí ìlú ìntọ́ bá ṣe nílùú gbọ́dọ̀ ṣe ìntí ọ̀bá ṣe ìlú ọ̀gbọ́dọ̀ ṣe èyí náà ṣe yẹ ilẹ̀ ṣe ẹnìkan ní 1 million ẹnìkan ní 2 million kẹ́nìkan sáyè máa yẹ wàhálà ìmáàmù ní ṣe torí tẹ́ ẹ bá ní kọ̀sáyé náà nù mọ́ wá bí lọ́wọ́ bá rí kí ọlá bọ́lá ti ní kí sẹ́yìn yọ bẹ̀rẹ̀ lásìkò yìí ọlọ́jọ́ máa láti bọ̀ sáré ọlọ́jọ́ máa láti bọ̀ sáré ọlọ́jọ́ máa láti bọ̀ sáré gbogbo àwọn tẹ́ kò sí ìdáhùn ọlọ́wọ́ jọ wọlé máa dáhùn àwọn tí pè yé ìdọ́dọ̀ wọn ọlọ́wọ́ ti pè yé ọdọ́dọ̀ wọn ọlọ́wọ́ wa jẹ́ kẹ́mi yóò gùn ẹ̀sìn wa ń gbà wá lálejò láti àná kọ́dà kì í sàtàná kátó kú lókun náà ni bàbá wa ìmáàmù yá kí bàbá náà fi kẹ́ bá wọn sọ̀rọ̀ adájọ́ lọ kí bàbá kan bẹ̀rẹ̀ yìí náà láti kó lè fi kúrò bàbá. àwọn ń bọ̀ àbáwọ̀ lóṣù lánàá mọ́tò wá takú asòsòsògbò. bá a ti wá dé láàárọ̀ ìwọ́n alọ́ kí bàbá ìmáàmù. a tún wá sáré dárò ọ̀fà lóhùn káàtó tó padà ní wọ́n ní bàbá ìmáàmù pátá. ẹjẹ́ àlọ́ kí wọ́n yà wájú wà níjọ́ àgbo ní ẹ̀ àmọ̀ ìṣúná. bàbá bẹ́ẹ̀ ti tó báyé bí fẹ́ràn ní ọlọ́run níjẹ́ sí tó. gbogbo ayé wa ń fẹ́ràn ní ọlọ́run níjẹ́ sí tó. ẹ sì gbà wá lálejò ẹ sì dáadáa fún wa nípa ayé wa sí mi wọ́n ṣàdúrà ọlọ́run kò sí wálé ní rí báwọn ẹni ilé bá wọ̀ lù wọ́n ṣàdúrà síbẹ̀ ni
anabi wa Ibrahim alayhi salatu wa salam ó dé Maka ó ṣàdúrà sí Maka. anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó dé Madina ó ṣàdúrà sí Madina. àwọn ará Ṣáàmù wọ́n wá bá Nabi wọ́n ní ya Rasulullah nǹkan ṣe wá ní Ṣáàmù báyìí ń ṣe wá báyìí ń ṣe wá. anabi ní barakallahu fi Ṣáàmìnà. àwọn ará Madina ní wà fi Madinatina. anabi tó ní barakallahu fi Ṣáàmìnà. ará Madina tó ní wà fi Madinatina. anabi tó ní barakallahu fi Ṣáàmìnà. kánabi tó wà tó ní wà fi Madinatina. anabi tó sọdọ̀ àfàrà Ṣáàmù. anabi tó sọdọ̀ fún ẹ̀tẹ̀ lọ́dọ̀ pé ọlọ́wọ́ fún àlùbáríkà sí tí wọ́n máa tà ń bẹ̀ ọkà bàbá wọn ẹgbẹ̀dọ̀ wọn ìtí wọ́n máa bí wọn nǹkan kó bí owó olódó anabi sàdúrà sí gbogbo àdúrà àwọn náà ní jẹ́ mẹ́dùn ní báwa náà bá dé gbàjà yìí tẹ ẹgbà wà lálejò báyìí a gbọ́dọ̀ sọ àwọn àdúrà wo a wà tún bẹ lọ́run tá a bá fi ṣe dán a tún bẹ kó tó gbà ọlọ́run sì gbàlẹ́ yìí wa bàbá wa imam ọlọ́run ní yóò dàrú inú yóò ní dàrú mùsùlùmí ò ní ara ò ní ní wọn ọba tó fi ṣàṣewájú tí gbogbo wa ń tẹ̀lé yìí ti dáadáa wọn bẹ̀rẹ̀ lásìkò yìí dáadáa yọ ọlọ́run ní yóò lópin o dáadáa yọ ọlọ́run ní yóò lópin o ẹ̀mí yí ọlọ́run àti ogun fẹ́sì ẹ̀mí yí ọba àdéjì ogun fẹ́sì ẹ̀mí yí ọba àdéjì ogun fẹ́sì lẹ́yìn eléyìí o gbogbo èyí ti ẹgbàá wọn lálejò láti kó lẹ́lẹ́tọ̀ọ́ yà fáwọn Abdulrazak ó fi kárí gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ náà lùgbàjà ó fi kárí gbogbo àwọn tó sì náwó tí wọ́n gbà wá lálejò tí wọ́n dáná tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ àfọ àkàdáadáa báyìí wọ́n láti káwọn tó fọ mọ́tò mi láàárọ̀ mú ní ìgbàlejò ní ìmọ̀lágbà ẹ̀yọ̀ kan lọ́kàn kò tẹ̀ ṣe àwọn ará owó náà sì ṣerú ẹ̀ alágbàjá náà àti báwọn ló ṣe ni wọ́n ti gbogbo nǹkan lára wọn fi gbà wá lálejò wọn ò fún wa lóbi ìtàfẹ́ ọlọ́wọ́ sọ fún wálé sẹ́ẹ̀rì ọlọ́wọ́ sọ fún wálé sẹ́ẹ̀rì ọlọ́wọ́ sọ fún wálé sẹ́ẹ̀rì wọ́n àti wá sí abẹ́sẹ̀lẹ̀ nìyí tọ́pìkì yẹn ni àlàáfíà ìgbẹ̀yìn kí là ń sọ pé ní sẹ́ẹ̀rì gbólóhùn àlàáfíà yẹn ẹ̀jẹ̀ amúlọ́wọ́ náà ẹ má ti jà tún nígbẹ̀yìn kí n máa wá sọ kí ní jẹ́ àlàáfíà nínú àgbọ́yé tíra ọlọ́run tá à ń pè ní Al-Qur'an sẹ́ẹ̀rì tí a bá wù Al-Qur'an sẹ́ẹ̀rì tọ́pìkì tẹ́ mú yìí nínú àwọn nawadir al-mawdu'at tọ́pìkì tó wọ́n tí àwọn àfáyé fún ọ̀pọ̀lọpọ̀ àfáwò tíra ká bí méjì péré ló wà lórí kíní jẹ́ àlàáfíà gbogbo ayé lẹ́nu àwọn àbá ń sọ̀rọ̀ lọ́nà tíra wọ́n mẹ́nu kàn àmọ́ tí wọ́n níbi wàá kọ ìwé lórí kíní ń jẹ́ àlàákìbà tíra kan tàbí méjì péré lọ́wọ́ lórí ẹ̀. táàbà tìrìtì tọ́pìkì ló ti yẹ ká ti kíni ká tìrìtì ẹ̀. tọ́lọ́tọ̀ ní kí wọ́n fún yẹn ní tọ́pìkì kọ́ yá àdànù kọ́ máa wí nǹkan mi lọ àmọ́ bẹ́ẹ̀ bá jẹ́ àfa tọ́jú ọlọ́lọ́ máa kéwú tí máa tọ́jú dáadáa tí wọ́n bá fún ní tọ́pìkì kò ní fẹ́ kó lápá ní tọ́pìkì tí wọ́n fún yẹn ibẹ̀ náà gbogbo àti yóò ti kíni wọ́n dàbí lérí. gbólóhùn àlàáfíà tí wọ́n lọ wọlé Al-Qur'an ọ̀pọ̀ ń bẹ̀ gan bí gbólóhùn máa sọ pé ní wal-aqibatu lil-muttaqin kíni ka hada aqibatu al-mukaththibin hada aqibatu adh-dhalimin aqibatu al-mukaththibin في عقبه إلى يوم يبعثون على عقبيه gbogbo àwọn gbólóhùn akíbà ọkùnrin Al-Qur'an ṣé wàá di bó ti kú bẹ̀ tó yẹ nǹkan mẹ́rin péré ọlọ́mọlógún kí ni ìgbà àkọ́kọ́ ọlọ́run a máa lo gbólóhùn àlàákíbà mi ò tí ì tún nígbẹ̀yìn o mo ní ẹjẹ́ a máa pè é ní kíni àlàákíbà náà la máa pè é tí bá wá sọ ibi tọ́lọ́ lódò sínú àmẹ́rẹ̀ẹ́rin tán ní wàá padà síbi èyí tẹ̀yìn fẹ́ kí n túwìtì nínú mẹ́rẹ̀ẹ́rin tọ́lọ́ kẹlẹ́ fẹ́ kí n túwìtì tẹ̀ gbàlérò òun ní àtibọ̀tán. àmọ́ gbọ́dọ̀ wà láàkíbà lágbóyè Al-Qur'an lágbóyè ọlọ́mọ ọba tó sọ Al-Qur'an kalẹ̀ fún wa mẹ́rin ní túmọ̀ àkọ́kọ́ mẹ́ òun lè yí tá a fọkàn sí mu tá à ń pè ní àtibọ̀tán kí là ń pè látibọ̀tán lẹ́yìn abá ti bẹ̀rẹ̀ nǹkan tí ń bá lọ ibi tó bá parí sí ibẹ̀ láti bọ̀tán rẹ̀ ibi tí nǹkan yẹn bá parí sí ibẹ̀ láti bọ̀tán ìtumọ̀ àkọ́kọ́ nù. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táǹpẹ̀ ní àlàákíbà nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ìtàǹpẹ̀ ní àlàákíbà nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ìtumọ̀ kejì ní àbúríyà ọmọ tí a bá ní lágbájá ní àkíbà ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́mọláyé
ṣẹ́báyé lágbájá ò ní akíbà lábẹ́ àgbọ̀yé ṣẹ̀ríà Islam ìtumọ̀ ẹni kò tẹ́kí ni ọ̀dọ́mọláyé ọlọ́njẹ́ ní akíbà ọlọ́njẹ́ ní akíbà tí ẹ bá lọ wọnú Suratu Zukhruf ọba àdìgẹ́ ọlọ́njọ́ ń bẹ̀ pé ní waja'alaha kalimatan baqiyatan fi aqibihi la'allahum yarji'un kí ni tuma yà yẹn ọlọ́njẹ́ waja'alaha kalimatan baqiya ànábì ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ pọ̀ yìí ọwọ́ amúgbólóhùn la ilaha illallah ó ṣe ní ogún tí ó ṣẹ́kù fi aqibihi fáwọn ọmọ rẹ̀ la'allahum yarji'un torí káwọn ọmọ àwọn lè jẹ́ ní tí yóò padà sójú ọ̀nà ọlọ́run tí ẹ bá wọ gbólóhùn akíbà níbẹ̀ yẹn tọ́lọ̀ ní ànábì ọlọ́run yẹn ó mú gbólóhùn la ilaha illallah ó fi lé akíbì yìí ó fi lé àwọn ọmọ rẹ̀ lẹ́nu ẹ̀ẹ́dì tẹ́ akíbà náà ló lò akíbà kò túmọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ó túmọ̀ kíni ọmọ akíbà ìtumọ̀ kejì nù ni irú ẹ̀ náà pọ̀ nínú alukur'an ìtumọ̀ akíbà ẹlẹ́kẹta náà alukur'an òun ni kéèyàn máa retí nǹkan àbí kéèyàn máa falẹ̀ fún nǹkan yẹn máa retí kọ́ máa falẹ̀ yà ń retí pé yọ ṣẹlẹ̀ yẹn falẹ̀ fún kò tètè ṣe lọ́lọ́run ṣe ń sọ náà Al-Qur'ani pé ní walla mudbiran walam yu'aqqib walla mudbiran walam yu'aqqib walla mudbiran ọ̀pọ̀ ìdàmá yìí bá lọ walam yu'aqqib ọ̀palẹ̀ mọ́ ọ̀dára tó mọ́ tí ń jáde pé tuma akíbẹ̀ ẹlẹ́kẹta òun ni kéèyàn máa ṣe kí ni kọ́ máa falẹ̀ àbí kọ́ máa dára dókun kan ó di mẹ́ta ìtumọ̀ akíbà ẹlẹ́kẹrin ọlọ́mọdé adélé yìí nù tí a bá ní lágbájá akíbà kọlù eléyìí o akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó kò nù ẹ̀sìn ìtumọ̀ akíbà nù tí a bá ní lágbájá akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí tí ẹ bá lọ wọnú Al-Qur'an nígbà tó lọ́wọ́ ń bá wọn sàhábà sọ̀rọ̀ tí ń sọ fún wa pé ní wa ma Muhammadun illa rasulun qad khalat ala a'qabikum kí ni tuma yà yẹn ọba mi ni wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi rusul anabi wa Muhammad ọjẹ kankan ju anabi kan lọ anabi wo ni táwọn anabi kan ti ṣáájú tiẹ̀ náà àfáyín mẹ́ta bá anabi Muhammad bá tiẹ̀ wá kú àwọn kùtìn àbí wọn bá pa nǹkan ala aqabikum sẹ́ẹ̀lì ẹ̀sẹ̀sì mọ́ni sẹ́ẹ̀lì ọ̀pẹ́ ẹ̀sẹ̀sì mọ́ni àkọ́bí bẹ̀rù nísìnyí kí ni túmọ̀ nísìnyí ìkónú ẹ̀sìn tabanilágbájá akíbà kọlu ìtumọ̀ ẹni kókó nínú ẹ̀sìn ìtumọ̀ wájẹ́ mélòó báyìí nísìnyí ìtumọ̀ alábàbọ̀ kí ni jama àti bọ̀tán ìjà akíbà ìtumọ̀ kejì ńkọ́ ọmọ ìtumọ̀ kẹta ńkọ́ kéèyàn lọ́ra kọ́fàlẹ̀ ìtumọ̀ kẹrin ńkọ́ kókó náà ẹ̀sìn ọlọ́mọdé àṣàgbà pélé yìí ni ọlọ́mọdé àṣàgbà pélé yìí ni náà wọ́n fẹ́ bọ́ sí èyí tó kàn wá tá a torí ẹgbẹ́ ìjòkó àsọ̀rọ̀ pọ̀ ọmọ ọ̀rọ̀ akíbọ̀ ọmọ kà ń sọ àsọ̀rọ̀ pa akíbà kéèyàn falẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka ń sọ àsọ̀rọ̀ akíbà kí èèyàn kò nú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ka ń sọ akíbà tá à ń sọ lónìí ìgbẹ̀yìn ọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé yàn ṣé bí a ti bẹ̀rẹ̀ ayé yìí nísìn bá a ti ń bá sẹ́lọ̀ yìí ẹni kó bá dé bá láàrin wa ìgbẹ̀yìn ayé náà akíbà rẹ̀ náà lápẹ̀jú wo nísìn ẹni wa kálá náà ìyàwó rẹ̀ ó kó rẹ̀ yẹn lọ bí yóò bí ma àtìyá àtọmọ ó ti sin wọn rọ lẹ́yìn nípò sẹ́ni bí tọ́ka tó yẹ náà ibẹ̀ ní kíni akíbárì sẹ́ni mo fẹ́ yẹjú àwọn ọ̀rọ̀ kan akíbà pín sí méjì ìgbẹ̀yìn ọ̀rọ̀ pín sí méjì akíbà tó dáa àti akíbà tí o ṣe kíni tí ò dáa kíni ń bí akíbà tó dáa kíni wọ́n ń bí akíbà tí ò dáa méjèèjì ni mo fẹ́ yẹjú ní ìrọ̀lẹ́ yìí ìwà bí bá yẹjú akíbà tó dáa kíni ń bí akíbà tí ò dáa kíni ń bí tí bá yẹjú ẹ̀ tán ìwà yẹjú iṣẹ́ wo láàṣẹ dáàfin ní akíbà tó dáa ẹni bá wá ní akíbà tó dáa kí ni a fi mọ̀ pé léyìí ní akíbà tí ọ̀dà ọ̀làrin àwọn nǹkan yìí lákèsí tí kálukú fi máa sáré bóòlù wọ́n ti ní akíbà tó dáa náà
سيري هو طبعا بيقول القرآن قال سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قال ننظر على فأنجيناه إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فكيف كان عاقبة المجرمين. قال قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. سيرايا بيجي تواجههم إن صروا عاقبة الدار. قالوا ما قالوا صلى الله سيروا أني لوري سيروا في الأرض أني لوري ثم انظروا كيف كان عاقبة المكذبين. ẹ lọ lè wo àtibọ̀tá àwọn tó pe ọ̀rọ̀ mi nírọ́ ọ̀rọ̀ àwọn oníṣọ́bọ̀ tó sọ bẹ́ẹ̀ ọ sọ̀rọ̀ adàlẹ̀ wúlá kí ló ń ṣe fún wa ọ̀pá wọn rẹ ọ sọ̀rọ̀ sàmúdà kí ló ṣe fún wa ọ̀pá wọn ọ sọ̀rọ̀ àwọn àjọ sọ́ọ́lù kí ló ṣe fún wa ọ̀pá wọn ọ sọ̀rọ̀ àwọn àjọ lùtù kí ló ṣe fún wa ìtumọ̀ ẹni pé ìgbẹ̀yìn wò dékìní kọ̀dà lónìí ọlọ́run tó mọ̀rọ̀ bọ̀ kọ́dà kéèyàn jẹ́ àfà kọ́jẹ́ òní ọlọ́run tíyàwó rẹ̀ bá dáa àbí kíyàwó dáa kọ́kọ́ má da ákíbò níjọra wọn o bọ́kọ́ bá jẹ́ ni ire bíyàwó bá jẹ́ ni ikú ákíbò tọ̀tọ̀ wọ́n ṣe o bíyàwó bá jẹ́ ni ire bọ́kọ́ bá jẹ́ ìyàwó ákíbò tọ̀tọ̀ wọ́n ṣe o ẹ̀wọ̀n lọ́rọ̀ bá sọ̀rọ̀ nípa anjaynahu àwọn alálùtù illa imra'atahu ìyàwó ẹnìkan láàlà kanat min al-ghabirin nínú ọ̀dàlẹ̀ lọ́wọ́ wa amtarna alayhim mataran àwọn ọlọ́run wá rọ òjò kúlé wọn lérí fanzuru kayfa kana aqibatul mujrimin ẹ wo bí àtibọ̀tá àwọn ọ̀daràn ti rí ẹ dákun jàmá àtibọ̀tá àwọn oníṣẹ́ ọlọ́run láwọn ọlọ́jù àlẹ́ lórí àtibọ̀tá wúlò àtibọ̀tá rẹ àtibọ̀tá wúni ọlọ́run ọlọ́jù àlẹ́ wa àtibọ̀tá náà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ìyẹn kó àtibọ̀tá rẹ ó ti rí nù ẹja wá gbé téèyàn rẹ yòówù tí ẹ bá lọ lé wọnú Al-Qur'an ọba mi ń sọ mẹ tí ànábì ọlọ́run bá wọn èèyàn rẹ sọ̀rọ̀ ó ní àkọ́ ẹ̀yìn èèyàn mi i'malu ala makanatikum ẹ máa bá sẹ́lọ láyé yín fasawfa ta'lamun ẹ padà máa ń tẹ̀sí man yakunu lahu aqibatu dar ẹ padà mẹni tí ó láti bọ̀ tán ẹ̀yin ìyẹn tẹ́lẹ̀ mi ẹ máa jíṣẹ́ lọ́tí yín ẹ má bójú wẹ̀yà wọn tí wọ́n bí ṣe yẹyẹ ẹ padà mẹni tí ó láti bọ̀ tán innahu la yuflihu adh-dhalimun gbogbo ẹni bá jẹ́ alábòsí kò ní bọ́ núyà tí ń túmọ̀ abẹ́ni tó bá dé yẹn rí ni ó ní àti bọ̀ tán ọlọ́jà dé yẹn rí ní sẹ́ báyìí wọ́n sọ̀rọ̀ àti bọ̀tá mú. mo wá fẹ́ júwe iṣẹ́ wo lèèyàn máa ṣe kí máa fi ní àtibọ̀tá bù. iṣẹ́ tẹ̀yìn ó ṣe láti bọ̀tá òfin ní dáa máa ka mẹ́ta tí wọ́n wá débi ẹlẹ́kẹ̀ẹ́ yìí wá ka 20 àti 21 yìí ka pọ́ìntì mẹ́ta ipe iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kò ní láti bọ̀tá rí. iṣẹ́ yìí bẹ́ẹ̀ bá ń ṣe kò ní láti bọ̀ tán rí iṣẹ́ yìí bẹ́ẹ̀ bá ń ṣe ní má kàyọ́ tán tí bá mú pọ́ǹtì ẹlẹ́kẹ̀rin yìí wà á fi ka 21 yẹn yóò wà á kó àbí 20 yóò wà á kó gbogbo sẹ́ẹ̀kú sínú ẹni tí bá wọ́n ń tàwọn sẹ́wọ̀n kò ní láti bọ̀ tán ṣé àkọ́kọ́ sẹ́ téèyàn máa ṣe tí ebi láti bọ̀ tán tó burú jù láyé ìbẹ́nu wa tọ́ka kún ìbẹ́nu wa tí ó kà kún níbẹ̀ nínú wa ti ń sìn kan tí ò ní sinmi olókùsí méjì tí wọ́n fẹ́ kà yí pẹ́sí méjì níbẹ̀ nínú wa ti ń sẹ̀gbẹ́ kan tí ò rí kakọ́ níbẹ̀ nínú wa ti ń pa méjèèjì papọ̀ níbẹ̀ nínú wa tọ́ka tó dérò àlọ́kọ́ kí ni sẹ́nà bẹ́ẹ̀ yà bá ń sẹ́kọ̀ọ́ láti kọ̀ tán al-istihza'u was-sukhriya ìmọ̀ ìyẹn sí yẹyẹ kéèyàn máa yẹ pẹ́ẹ́rẹ́ yẹn kó máa bí sí yẹyẹ gbogbo ẹni tí ń bá ń ṣe yẹyẹ láyé kò ní láti bọ̀ tán èmi ò ní máa tẹ̀lé kọ́ láti bọ̀ tán ẹ lọ́wọ́ náà lọ́kọ̀ àn ìwádìí ẹ̀yọ́ wa kó sí méjì àkọ́kọ́ kéèyàn máa ṣe yẹyẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tó bá jẹ́ nǹkan tó lọ́run sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀ síbẹ̀ táwọn bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣe yẹyẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tó jẹ́ tọ́lọ́run pẹ̀lú àwọn àfáà tí ń jíṣẹ́ ọlọ́run pẹ̀lú òṣèṣì kan tó jẹ́ bẹ́ẹ̀ sìn tó wá rí tó ṣe pẹ̀lú ẹ̀mọ́ ju ìyẹn lọ irú èèyàn bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán. àti yẹyẹ kejì kéèyàn máa wá fi ẹ̀dọ́ ọmọ ànábì ádámà ẹgbẹ́ rẹ̀ kọ́ máa fi ṣe yẹyẹ ẹni tí bá ń fi ẹ̀dọ́ ọmọ ànábì ádámà ṣe yẹyẹ
kò ní láti bọ̀ tán. ẹ̀rọ wọlé Al-Qur'an ọba mi ní wàlà in sa'altahum la yaqulunna innama kunna nakhudu wa nal'ab qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru laqad kafartum ba'da imanikum in na'fu an ta'ifatin minkum nu'adhibu ta'ifatan bi annahum kanu mujrimin. kí ni tún àyà yìí ọba mi ní wàlà in sa'altahum àwọn tí wọ́n ń ṣe ẹ̀jẹ̀ bá bí wọ́n léèrè ẹ̀dá kan kí là ń pè ní kéèyàn máa fi ọlọ́run ọba sí yẹ̀yẹ́ sẹ́rí àwọn ọ̀rọ̀ wà tá à ń sọ lẹ̀ Yorùbá tí àwọn ọ̀rọ̀ yẹn burú tí ọ̀dà bíi kéèyàn máa sọ pé ní àfa jóná ẹ̀ ń béèrè irúgbà ẹ̀dá kan jẹ̀ náà irúgbà dídá sí iṣẹ́ kíni iṣẹ́ sìn ní iṣẹ́ súnà kọ iṣẹ́ sìn àbí tí a bá tún súnà lọ́gbà lẹ́sìn lẹ́tùn ní súnà ọ̀rọ̀ ọjà ló súnà ojú bíjà kò ní ọmọ dànù gbọ̀ sí ṣé à ń dànù gbọ̀ sí gbogbo àwọn anábì Ọlọ́run dànù gbọ̀ sí sunnatul anbiya wal rijali salihin gbogbo nígbà wo anábì Ọlọ́run ọdún jíjẹ Ọlọ́run ọba gbogbo mùsùlùmí ẹni ilé lọ́pọ̀ dànù gbọ̀ sí kíyàn máa fi ọgbà sí ẹ̀yẹ́ jẹ̀mọ́ kí ni bí ń ti ẹ̀yẹ́ jẹ̀mọ́ ẹ̀sìn kẹ́ máa kówé kẹ́ máa pé wọ́n ti wú kálukú ní sèmàlẹ́ ẹ̀ tó bá wù ìmáàmù àbìtẹ́lẹ́ ẹ̀jẹ̀ sáré ẹ̀ dàkùn kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn èyí ò tó èyí ò tó gan ìlànà àmàlẹ́kùn fẹ́ kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn òfin tó mẹ́lẹ̀ ha òǹgbọ́mẹ́kùn kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bẹ̀yẹn ẹ̀sìn sẹ́yìn gbogbo ntọ́ba jẹ́ mọ́rọ́ ìrọ̀ báyìí mùsùlùmí yìí bá wọn sọ tí mùsùlùmí bá ń sọ kò ní láti bọ̀ tán kò ní láti bọ̀ tán ọlọ́ni wàlà ìnsà àlìtàhùn tẹ́ bá wá bí wọ́n lè rè pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bò lọ́jẹ́ láyẹ̀ kò lónìí wọ́n máa sọ fún yín pé innama kunna nakhudu wa nal'ab àwọn kan ṣe fàájì lásán ni à ń ṣe fàájì lásán ni kúlù ànábì sọ fún wa pé abillah ṣé ọlọ́run ọba wá àyàtìhì àtàwọn òfin tó ṣe wa rasulihi àtẹnudíjíjẹ ọlọ́run fún yín kuntum tastahzi'un lẹ́ẹ̀ma fi ṣe yẹ̀yẹ́ ọba àlejò ńlá ta'tabiru ẹ̀ máa wà wí o laqad kafartum ba'da imanikum ṣé ẹ rí pẹ̀lú bẹ́ẹ̀ ti fẹ̀ ṣe yẹ̀yẹ́ o ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ̀ jẹ́ mùmínì tẹ̀tẹ̀lẹ̀ in na'fu an ta'ifatin minkum báwo ọlọ́run ọba tá a bá lè mójú kúrò fáwọn kan nù yín àbí bẹ́ẹ̀ kọ́ táwọn ọlọ́wọ́ bá tá a bá mójú kúrò fún yín níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ nù á dìbò ta ìfàtẹ́ á fi ní jẹ̀yìn yá ẹ dà kọ́ ẹ̀ńtọ́ lọ́ọ́ bá fi àjẹ́ sọ láti bọ̀ tán ẹ̀ńtọ́ lọ́ọ́ bá fi àjẹ́ sọ láti bọ̀ tán nínú tí ó kó wa tí ò ní já láti bọ̀ tán ìfi ẹ̀yẹ́jẹ́ kan bẹ́ẹ̀. ẹ wá rí ìwé náà rọ́ọ̀yà yìí nàbẹ́ lọ́dọ̀ bàkàrà tọ́wọ́ àti sọ pé ní وإذا قيل لهم آمنوا كما آمن الناس táwọn yẹn máa ń sọ fún wa pé èyí náà jẹ́ mùmínì ṣé báwọn àfẹ́ mùmínì yìí wọ́n sọ fún yín pé ní anúmínú kama amana sufaha sáwa ni ká máa ṣe bí àwọn ọ̀dẹ̀ yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kà ń ṣe wá sí ilẹ̀ ńsìn ṣe mọ̀ pé tí wọ́n ń padà ti pàtí nbí láti kọjá lọ́wọ́ nísìn wọ́n bá ní yóò ní àwọn eléyìí ọ̀dà kama àwọn eléyìí ọ̀làjú ṣe lọ́wọ́ fi ń sọ ọ̀rọ̀ ẹ̀ ní láti pọ̀ tán ni yà àwọn akóra wọn jọ á ń ṣe wá ìṣòwò wọn ṣe fàájì kéèyàn lówó lọ́wọ́ kọ́ mọ́ lè ṣe fàájì kọ́ máa sáwọn ọ̀rọ̀ ní láti bọ̀tán ni kì í sáwàdà torí pé wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀ta àjòkó tì wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀ta fẹ́rẹ́ ní ọlọ́run mi sọ pé ní bẹ́ẹ̀ bá ti wọ́n lè rò pé ẹ̀ ń ṣe ẹ̀wọ́n ni a kàmẹ́ anúmínú kàmẹ́ àmìnà sọ̀fàá sáwọn ní káàdì dìdìrì ọlọ́run ní àlà innahum humu sọ̀fàá àwọn gán dìdìrì walakin la ya'lamuna wa idha laqul ladina amanu tẹ́ bá pàdé mùmínì qalu amanna wọ́n ní ara yìí làwọn náà وإذا خلوا إلى شياطينهم تبالوا بعضهم تجوز جنب كويسهم قالوا إنا معكم وصفوا يروا إلى وانا إنما نحن مستهزئون إعلام مسلمين عن بوادي الله يستهزئ بهم ويمدهم في طغيانهم أولئك الذين شروا الضلالة بالهدى فما ربحت ọlọ́run ní gbogbo ẹni bẹ́ẹ̀ ti ṣe ẹ̀yẹ́ báwọn ti ṣe mùnáfíkí ti lọ tí mọ̀ ọlọ́run ní ọ̀làyíká gbogbo wọn ọ̀làyíká gbọ́dọ̀ òkè wọn pọ̀ tó ìṣẹ́ra الضلالة بالهدى wọ́n ta ìmọ̀nà wọ́n fi ránù fama rabihat tijaratuhum
owó tí wọ́n ṣe mú ò lè jèrè ẹ̀dá kò bí ẹ̀ bá sọ̀rọ̀ tí ọba jèrè sọ́lá ti bọ̀ tán gbogbo ẹni tí bá ń fèsì sí ẹ̀ pátápátá kò ní láti bọ̀ tán nínú tí èèmọ̀ yẹn láti bọ̀ tán lákọ̀ọ́kọ́ ìfèsì sí yẹ̀yẹ́ ìwá fi èèyàn náà sí yẹ̀yẹ́ ò ní láti bọ̀ tán sọ́wọ́ máa yá rẹ kó fi sí yẹ̀yẹ́ òrojú rẹ̀ ọ̀rẹ́nu rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ó gbọ́ tó pọ̀ sọ nípa àwọn sínú ọlọ́bàjẹ́ kọ́ máa jáde lẹ́nu rẹ̀ sí lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run gíríbà ní yẹ̀yẹ́ ni kí ọlọ́run bá sọ́nà Al-Qur'an ọlọ́run bá ní yá ayyuha alladhina amanu ọ̀pọ̀ yìí tẹ́ ẹ jẹ́ mùmínì la yaskhar qawmun min qawm ẹnìkan nù yín ọgbọ́dọ̀ máa fẹ́ nìkan sí yẹ̀yẹ́ asa an yakunu khayran minhum ẹni tẹ́ ẹ ti jẹ́ ẹ̀yẹ́ padà dáa jù yín lọ wala nisa'un min nisa' ó bí ọ̀gbọ́dọ̀ fún bí sí yẹ̀yẹ́ asa an yakuna khayran minhum wọ́n lè padà dáa jù àwọn lọ wala talmizu anfusakum ẹ̀ gbọ́dọ̀ máa yín mú síra yín. wala tanabazu bil alqab ẹ̀ gbọ́dọ̀ máa sọ́ra yín lóko tí ò dáa bisal ismul fusuq ba'da al-iman ọlọ́run ní alẹ́ wọ́n de orúkọ tí ọ̀dà tẹ̀ ń pera yín lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mùsùlùmí tán ọlọ́run ní báwọn ẹlẹ́wọ̀n yẹn tún ẹni tí ọba wa túbá fáwọn ayé ká ọmọ ìgbàlódé mọ́ alábòsí ni bọ́lá ń bá pè é alábòsí sọ́lá ti bọ̀ náà ìfìyẹ́dá ẹgbẹ́ dá rẹ̀ ṣe yẹ̀yẹ́ kọ́ ọmọ yín mú kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kọ́ ọmọ hùwà tí ọ̀dà pẹ̀lú ẹ̀ ń túmọ̀ pé òní dégínní òní láti bọ̀ tán náà ẹni tí ọba láti bọ̀ tán báwọn kí lè fi mọ̀ pé kọ́ láti bọ̀ tán wọ́n padà bọ̀ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wà tí yóò máa wù táàbù náà tẹ́lẹ̀ yóò rí ní àtibọ̀tán kí mo pẹ́ tọ́lá ọmọdé náà ìmọ̀ ìfìyà sí ẹ̀yẹ ọ̀hún pínsí nínú àkọ́kọ́ gbogbo ntọ́jú ẹlẹ́sìn pátá omi kọ́ lọ́hùn omi kà nẹ́bì omi kò jíjẹ ọlọ́hùn omi kà ndé jíjẹ ọlọ́hùn omi kà tó nífi ọlọ́hùn omi kà mọ́tálásí omi kà gbogbo nǹkan ọwọ́dé lẹ́sìn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ iṣẹ́ kejì tí yóò ṣe tí ò ní láti bọ̀ tán àtẹ̀kẹ̀dìbò wal i'rad 'an al-haqq kí wọ́n bọ́ sòdodo kọ́ wá ní irọ́ ni àbí ajé ẹ̀gbọ́n ànígbà bẹ́ẹ̀yàn bá ń pe ọ̀rọ̀ òdodo nírọ́ àbólóhùn gbóòmù ọ̀gbà àtẹ̀kẹ̀dìbò ìbánisòdodo kánírọ́ ni wọ́n ń pa ẹ mẹ́ta wọn lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ al-i'rad 'an al-haqq káwá gbọ́ pé òdodo ní ká láàṣẹ méjèèjì kì í yíyọ láti bọ̀ tán. gbogbo yìí wá ti sọ̀rọ̀ lọ́wọ́ láyé sẹ́rí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ìwọ apá kan mo jòkó ní tẹlifíṣàn ní wò báyìí ìjọ náà mo ti rí pé ọ̀rọ̀ àfọ yìí kò ní ìdí kí n sọ sí mọ́. ẹ máa gbọ́ ó ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pẹ̀lú àdìsí tẹ́ mú wáyé mo ti lọ wú àdìsí yẹn wọ́n lè rí mo wá ní pàdísì yẹn wá sọ̀hẹ́ ọlọ́làbíà àmọ́ mi ò gbà ọmọ tí wọ́n ní àwọn bàbá làwọn ti lọ́ọ́ kátìrà náà àwọn sì wọ àdìsí náà àwọn ní pàdísì náà lọ́làbíà àwọn bàbá làwọn ọ̀gbà bàbá ọ̀gbà lẹ́nu kí lẹ́ńdẹ́ njọ́ tí mo ti fọ ipá àwọn ọmọdé ọmọdé pé eléyìí ti kó dá ìlàtúndì ìmọ̀ ẹ̀ ó ti kó nù gbàá ìmánì tá a pè mọ́mì ní kọ́dà ìsìláàmù ẹ̀gán àfúrásì torí pé nù téèyàn fi láti bọ̀ tán òun ni kéèyàn lọ́dún ní kó wá pòrò ní ọ ìrọ́ ni ó sì wúlò lórí gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé lẹ́yìn oníṣẹ́ ẹni tó bẹ̀ẹ́ kàn ẹni tó kàn jù àwọn àfà tọ́lá àfọ wọn máa kó lọ́dún ní kò ní ṣe gbogbo àfà àti ń ṣe sí lọ́wọ́ pé sí náà dá gbogbo ẹni tí mo ti wọ̀ wọ́n yẹ̀ dá ẹlòmíràn máa lọ pé látẹ́kẹ́rà fúnra lọ́wọ́ wí kò ní látẹ́kọ̀ àlú ẹ má sọ wọn ní kò ní ẹ má ṣe. ọlọ́ni wá ọlọ́ni sí àmọ̀ náà bí wọ́n ní nọ́ọ̀sì ọtí láǹfààní báwọn èèyàn ọtí kò òun àǹfààní ìbẹ̀rẹ̀ òun mú. sẹ́mi pé pẹ̀lú kúránì lọ́nìí yẹn gbogbo ẹni tí wọ́n ń pẹ̀lú kúránì lọ́ bá wọn. ọ ìyàrá ọ̀dùn ànìwò àbọ̀gbọ́ wa kétí ẹ̀gbọ́ èyí ò fẹ́ yìí tẹ́ gbọ́ wá sí tí wọ́n bọ̀ sọ̀rọ̀ rẹ̀ tó wà kétí ẹ̀gbọ́ wọ́n gbọ́ sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ayé òtí náà táwọn ṣe pọ́kọ́ ní eyín o inú rẹ̀ ò ní láti bọ̀ tán àfa àti ńṣe rẹ̀ ò ní láti bọ̀ tán ẹni tí ń gbọ́ àti tí ń so etí náà ò ní láti bọ̀ tán ọlọ́run ní kìtáàbùn alukur'an ni
فصلت آياته قرآنا عربيا ترى القرآن يسوع أتسنى يقول الأربعة لقوم يعلمون فهو تفهم بشيرا ونذيرا ìkìlọ̀ ìfitì ìpinnu àlìjẹ́nà ìkìlọ̀ yẹn anáfúnni fàárọ̀ àkìtàrọ̀hùn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ gúrí kò ń bẹ̀ wàhún láyé sùmáhùn wàhún fáwọn láyé sùmáhùn wọn gúrí bí ìgbà tí wọn gbọ́ wàkọ́ọ́lù kùlùbùnà fi àkínẹ́tì mímọ́ tẹ̀lé ọ̀hún lẹ́yìn ilé yìí wọ́n sọ pé ní à ọkàn tí o jẹ́ ẹlẹ́gbọ́nsẹ́ wú rárá ẹ̀mí tí wọ́n ti lé ọdún eléyìí o wọ́n fi àdáni náà wọ́kẹ̀ kọ́dà wọ́n ti di tiwa wọ́n mi bẹ́ẹ̀ni náà wọ́n bẹ́ẹ̀ ní ka hijabu láàrin àwọn pẹ̀lú yìí kò sì ń tá a ṣe fáwọn iná àmì lòdì ẹ máa ṣe ti ká máa ṣe tiwa gbogbo ẹni tí bá ń gúrí bá wọn kò sí èméjì bí ẹ bá ti bọ́ sọ̀rọ̀ lọ́n tó gúrí àbọ̀ ọgbọ́n pé nílò òní láti bọ̀ tán òní láti bọ̀ tán. sẹ́rí nínú kí èèyàn máa pọ̀rọ̀ lọ́dún lọ́gbà míì nǹkan mi máa ń sàwọn èèyàn míì ẹni tó bá jókòó jẹ́ àfọ̀dáwà sẹ́ráfúndáwà tí máa ti dáwà ọ̀rọ̀ tí wọ́n máa ń yẹjú ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ ti máa ráwọn ìtakọ̀lọ́ náà tí ẹ̀ ní lágbọ̀n téèyàn bá wọ́n ti mọ̀ kí lè ìtakọ̀lọ́ ni ẹlòmíràn wà báyìí tó ṣe ìṣẹ́dá fún wa fáwa mo fẹ́ ṣe súnà yìí abẹ́ ẹ̀kọ́ kí ọlọ́run ní ó dìgbà tí ọlọ́run bá ń bọ̀rọ̀ wá tá a bá rí tọ́rọ́ kọ́ bọ̀ tá a máa ṣe láti rí irun gbẹ́lẹ̀ sẹ́mi ó ti fi irun gbẹ̀tí ọ̀sọ́lẹ̀ ó ti fi kọ́kọ́ rí tọ́rọ́ kọ́ bọ̀ obìnrin yà ìyá bàbá tó wọjà bá ṣùgbọ́n ṣe máa gbé obìnrin wọn wọjà bá fọlọ́ máa ń lo mọ́tò wọn nígbà tí gbé nísìnyí sẹ́ẹ̀rí gbogbo olúwa báwọn náà ìránù àdísì láì ṣẹ̀rí àtàkùn kéèyàn máa gbọ́ kọ́ fún ọgbà náà ni arábẹ́ ni ẹni olóòrùn Quran tọ́wọ́ wọn bá ń sọ pé ní táwọn kan sọ pé ní àwọn kan sọ pé ní wọn lọ́wọ́ bá ìkànnì aláwọ̀ alhaqqa min indika tọ́wọ́ jẹ́ spọ́ọ̀ tí Isa ń bá wa sọ yìí tí Musa ń bá wa sọ yìí òdodo bá lọ́rọ̀ yìí tòótọ́ fa'amtir alayna hijaratan min as-sama' aw itina bi adabin alim dákọ̀ọ̀rọ̀ bòyá ní wálé ní láti sánmà àbí kò fìyà jẹ wá bí yàrá jẹ wá òun àbúrò bá rọ tó kò kútó kúta kọ̀kọ̀kọ̀ láti mọ̀ pé òdodo Musa ń sọ̀rọ̀ ìtumọ̀ ẹni pé wọ́n mẹ́rẹ̀ kòkó tó gbà gbogbo ẹni tí máa wọ́n mẹ́rẹ̀ kòkó tó bẹ̀ sìn kò ní láti bọ̀ tán. irú ẹ̀ náà ni kí èèyàn máa sọ pé ọdún kẹta ní ti ń kírun rè àdúrà mi ọ̀gbà kí ló kàn nígbà àdúrà rẹ pẹ̀lú mi. ẹ̀sìn ìrìn fọlọ́ gbígbàdúrà rẹ kéèsì yìí ni tọ́wọ́ ọlọ́run mo lè gbà tọ́wọ́ ọlọ́run mo lè fọ́ ti kí ni tó lè má gbà tó tọ́jú ẹ̀ fún ọ. ìwọ lọ́gbígbà àdúrà mẹ́sìn bí ìgbà tó ń gúrí pọ̀ mẹ́sìn lọ ni. ìlọ sísin lọ́run mọ́kì bùkátà òbí yá bí ìgbà tó ń gúrí pọ̀ mẹ́sìn lọ ni. gbogbo ẹni tí wọ́n wá ń gúrí bẹ́ẹ̀ kí ọ̀fẹ́ sí lọ́wọ́ ọmọ ọba àdékè ọlá kò sí èméjì mẹ́kùn ní láti bọ̀ kan. ó di mélòó jẹ́ mẹ́rin ó di méjì ẹlẹ́kẹta mo ti fi sọ̀rọ̀ 21 ẹ̀kẹ́ ni mo fi lẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ 21 àbúrámọ́ ìbá mọ́ kúrá nìyẹn pàṣẹ àyà sọ̀rọ̀ lè sọ̀rọ̀ ọmọ ọ̀ká bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ fún mi. sẹ́rí ẹlẹ́kẹta alifsadu art ìyẹn wà pọ̀ jù kéèyàn máa balẹ̀ jẹ́ tá a bá ń sọ alifsadu art ká máa balẹ̀ jẹ́ gbogbo tí máa ń jẹ́ sẹ́ ẹ̀bùrẹ́rì rẹ̀ pátá sìnà ìfẹ́ ẹ̀bù ni olè ìfẹ́ ẹ̀bù ni oògùn ṣíṣe ìfẹ́ ẹ̀bù ni ìmọ̀ nánà àfà ìfẹ́ ẹ̀bù ni ìmọ̀ ẹgbẹ́ àyíbá ìfẹ́ ẹ̀bù ni nínú Suratul Isra yìí wá kàǹkan bíi 20 or 21 tó ti pété yẹn bá ń ṣe eré ilẹ̀ yìí ń balẹ̀ ẹ jẹ́ kùmẹ̀ tí máa ń balẹ̀ ẹ jẹ́ báwọn inú wọn ò ní láti bọ̀ tán máa bá ń ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yọ́rọ́lẹ́ láti láti bọ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد. gbogbo ẹnikẹ́ni yuridu àjìlá sẹ́yìn náà ti ń balẹ̀ ọ̀rọ̀ jẹ́ àkọ́kọ́ wọn tó ń lágbára jù làwọn tí wọ́n ń wá orí òjijì ọ̀fẹ́ lówó òjijì ọ̀fẹ́ kọ́lé òjijì ọ̀fẹ́ gbọmọ́tò òjijì omi inú wọn yóò mọ̀ wípé ilé ọdún tí ń bọ̀ aláàjì ìgbìlẹ̀ ńgbà tí ń bọ̀ méjì mi ni ọ̀rẹ́ mi ni mọ́tò báyìí ló kú èmi ló gbé tó gbé lọ́wọ́ wọ́n máa lọ́wọ́ gbọ́dọ̀ bọ́ láti lówó ọlọ́ni máa ń kánà ìrìn ìrìn ọ̀n balẹ̀ ọlọ́ni jẹ́ ní o ọlọ́ni máa ń kánà ìrìn ìrìn àjìlá àjẹ́lẹ̀ láwù fi hàn mẹ́rin ṣáárù ẹni tí máa ń wọ́ orí òjijì ẹni tó bá wù àwọn ọlọ́run á kan orí òjijì lójú fún un bẹ́ẹ̀ ní gbogbo ẹni tí wọ́n orí òjijì tí ò ní rí o ṣé orí bí wọ́n ti lọ sóògùn owó tó ní ṣe òwúrò náà lómi ìṣe ó sì ní ṣe bí wọ́n ti gbé èèyàn tó gérí tó ṣe gbogbo ẹ̀jẹ̀ ọ̀pọ̀ sí wọn ẹlòmíì ètí ìgbé kàjú méjì lọ ó sì lò lówó bí wọ́n ti ń ṣe fàyàwó tó rí sí wọn ẹlòmíì tó fẹ̀yìn wọlé ẹ̀kan lọ́ba ti lò lówó
kókè tí wọ́n gbé tí wọ́n fi mú ọ o ti gbẹ̀mí ẹ̀ wá o ti gbẹ̀ kan wọ́n mú ọ ẹlòmíì gbẹ̀mí ẹ̀ wá ńlọ́wọ́ sílẹ̀ ni rìbá tí wọ́n gbà tọ́lọ̀ ti kọjá rẹ jẹ́ ẹlòmíì wọ́n gbà ìdìrí sẹ́ ní ìdìrí sẹ́ sẹ́ẹ̀rí gbogbo ẹni tí ń rí ṣe bá àwọn lọ́nà jìbìtì lọ́nà rìbá lọ́nà ògùn lọ́nà àbàyàwọ́ lọ́nà kokéènì lọ́nà baranda kèé ṣe pé òun ọ̀mọ̀ sí ọlọ́run mọ̀ sí torí kọ́mọ̀ láti gbọ̀tán lóbi ìdè fún báńkà síwájú. ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. sẹ́ẹ̀rí tó bá ti lóore òun tán ọlọ́run láwọn ọlọ́run ó ṣètò jahannama fún ibẹ̀ ní ọwọ́ ẹ dákun ẹni bá lóore ẹni tó wọ jahannama tó láti bọ̀ tán. ọba ilẹ̀ ọlọ́jẹ́nu tọrọ sàbòsí délé yìí ọgbà rìbá ogere eléyìí sọ̀gùn ẹlẹ́sẹ̀ fáwọn eléyìí kò ní láti bọ̀ tán jahannama ní ọwọ́ إبصار في الأرض نعم. ومن أراد الآخرة وسعى لها نعم. انظر كيف فضلنا بعضهم على بعض. nínú balẹ̀ jẹ́ sọ̀gbọ́n mi dáadáa nínú kí ẹ máa balẹ̀ ọlọ́run jẹ́ òun ni kọ́lọ́wọ́ ó sànú ẹnìkan kọ́ ọmọ ẹbí mu rẹ̀ bọ́ọ̀ bá ti ń bí náà tọ́wọ́ ń sànú òní láti bọ̀ tán ọlọ́run tẹ́jú ọmọ méjì ní yín ọjọ́ kéèké ni ìwọ́n lórí ṣe ìhùn sì kì í ṣe ó ti máa ọgbà kádàrá ni ó ń sọ̀rọ̀ kéèké bàtẹ́ ní àbájọ fún alábàádé àwọn ọlọ́run ti láwọn àkọ́mọdé nìkan lọ kò sí èméjì ọmọ tá a bí lójú wa lè lówó jù wá lọ ọmọ tí a tó lè di ọ̀gá ìlú ọ̀rẹ́ wa lè dọba ọ̀rẹ́ wa lè dolówó ayé ọ̀nà ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ àtẹ̀lé ọ̀farabalẹ̀ fún àìwá àgbà tó gbà wọn ò ní láti bọ̀ tán tọ́lọ́ ọ̀malẹ̀ ọlọ́jẹ́ ò ní láti bọ̀ tán corruption ni ọ̀malẹ̀ ọlọ́jẹ́ ni naam. لا تجعل مع الله إلها آخر. ìwà máa ṣẹbọ ẹni tí ń ṣẹbọ ní láti bọ̀ tán o gbogbo ẹni tí máa ń ṣe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí ń fún ọlọ́run ní ìtí ọ̀pọ̀ ọlọ́run tí ń fún nǹkan ní ìta ọlọ́run pọ̀ ara ń ta ọlọ́run náà wà ara ẹ̀ làwẹ́ wà ara ẹ̀ zàká wà ara ẹ̀ lájì wà ara ẹ̀ nìkúnlẹ̀ wà ara ń ta ọlọ́run nìkúnlẹ̀ wà sàánù mi bòmí láti di ọlọ́run là á ké pè ara ń ní mí sí ni ọlọ́run là á ké pè ọlọ́run ìgbìní ìbẹ́ dàrú méjì ọlọ́run là á ké pè gbogbo ń tàn fọlọ́n pátá tó ọba fẹ́ lòdì ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ ọlọ́run jẹ́ òní láti bọ̀ tán ara àbálẹ̀ jẹ́ ní òní láti bọ̀ tán gbogbo ẹni tí ń sin tí mo kà á lẹ́wọ̀n ń balẹ̀ ọlọ́run jẹ́ ní ara wa ní ọ̀hún lọ kó ṣe wù yà ṣé wà bọ́dà ti jẹ́ àyà yà ṣé wà bọ́dà káyà arábìnrin kan bẹ́ẹ̀ bímọ kìrìsìtẹ́nì ń gbẹ̀ bímọ ọwọ́ apariwo ṣé wù rẹ̀ lẹ́kọ̀ọ́ kìrìsìtẹ́nì wà lọ́mú pé sórí rẹ̀ pé màá fi ẹlẹ ṣéwù yẹn máa gbẹ̀bí fún ẹ ní ìfì ọlẹ ṣéwù rẹ wá sí kí ni ká gbẹ̀bí fún ọ wọn á fi ẹjọ́ máa ẹjọ́ wọn ní máa fi ṣéwù ní kí wọn wá bí ìsìn ó kí ni kú sẹ ọdẹ lè fi Ọlọ́run ṣe bí Jésù náà kó wa kù Jésù ọgbà tó wọn ní gbèrú lọ́wọ́ tí ọmọ yẹ ó sì lè gbé bá dájú fún ọ rí àmọ́ kí ni àtìlẹ́yìn tó ṣàjú ti bẹ́ẹ̀ ni tọ́lẹ́lọ́ ti Jésù Ọlọ́run ibi tá a tún sọ̀rọ̀ ṣe ni pé wọ́n pe Jésù ní ọlọ́mọ àbẹ́lẹ̀ ìgbàgbọ́ dọ́lọ́mọ ni wọ́n pe ṣe. ìbáraẹ̀ ló jẹ́ ni gbogbo ẹni tí wọ́n ń serú ẹ̀ ìtí ọ̀fọ́ náà ti ń fẹ́ lómi ẹni wọ́n lè láti bọ̀ tán. وتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه. gbogbo ẹni tí ọba ṣe lọ́hùn ẹlòmíì mọ Ọlọ́run wọn dẹ́gbọ́ àmọ́ kò sí lọ́hùn ẹlòmíì ò ṣẹbọ ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú Ọlọ́run àmọ́ kọ́ wá fẹ̀sìn ẹ̀sìn nílá gbogbo ẹ̀yìn ẹ̀sìn bá nílá lọ́wọ́ àwọn kò ní láti bọ̀ tán ó ní mélòó tí wọ́n ti kà nínú àwọn ti jù bẹ́ẹ̀ lọ kí ni àkọ́kọ́ ìmọ̀ àwọn orí òjijì abẹ́ẹ̀kọ́ ni ó di méní ẹlẹ́ẹ̀kejì ńkọ́. ẹni má ju ọlọ́pàá farabalẹ̀ kọ́ má ti gbé má ti ju ọlọ́pàá lẹ́nu lọ́ farabalẹ̀ ó di mélòó méjì ẹlẹ́kẹta ńkọ́. má ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run ó di mélòó. mẹ́ta ẹlẹ́kẹrin tán. wọ́n á máa sin lọ́wọ́ bó ti yẹ kó o sin lọ́wọ́ ó di mélòó. ẹlẹ́karùn-ún ẹni tí ò ní láti bọ̀ tẹ́lẹ̀ ń tí ní bàbá àtìyá bí. bàbá rẹ àtìyá rẹ ọ̀gbọ́dọ̀ ní wọn bí. bàbá rẹ ìyá rẹ ọ̀pọ̀ bá ní wọn bí ò ní láti bọ̀ tán o. kó ewu ẹsẹ̀ rẹ̀. òfin sọ́mà ni nínú ìfisádùn fẹ́ àrùn ìmọ̀ abalẹ̀ Ọlọ́run jẹ́ ní kéèyàn máa rí baba fi kọ́ máa rí ìyá fi particularly ìyá
èyí rí ya bí o èyí rí ya bí ọba wa rí ya lórí ọba rẹ bí inú pọ́ǹpà ìlọ́lọ́ ń jẹ́ ni o sì lè láti bọ̀ tán nínú ìfisádù fil ard iná lọ́wọ́ náà. wà á ti bẹ̀ qurba haqqan wal miskin. ó ní wọ́n lè tí wọ́n kà nísìnyí ó ní márùn-ún ẹlẹ́kẹ̀fà wà á ti bẹ̀ qurba haqqan wal miskin. ẹni tí ó tọ́jú ẹbí ń balẹ̀ ọlọ́run jẹ́ ẹni tí ó tọ́jú ẹbí èèyàn tọ́jú ẹbí ni gbogbo ẹnikẹ́ni tí ó bá máa tọ́jú ẹbí ìbàdí ọlọ́njẹ́ ni wà á ti dálókò rẹ̀ bá haqqahu wal miskin gbogbo ẹni bá tẹ́lẹ̀ ẹbí yín ẹfun lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n lọ́ọ́ má ti kí ọ nínú ọ̀nà tó kọjá lọ a ti sọ̀rọ̀ nípa okùn bí gbogbo sídìí rẹ̀ ń bẹ tí wọ́n ń ta káàkiri kí wọ́n ń jókòó bí bóòlù àti tọ́jú ẹbí wọ́n lọ́ọ́ má ti kí ọ ọlọ́ọ̀sẹ̀ sùúrù ni o ẹbí ọmọ wa bá ọmọ fún wọn náà ni ẹ bá wá pọ̀ tó ọba wá rí fún wọn fọkún làwọn kọ́ lámì ìṣúra ọ̀rọ̀ tó lọ́run lọ́ba wọn sọ ọlọ́run náà da tí wọn sọ́dọ̀ tiẹ̀ tó ní wọn ni wọ́n máa wá bá yaba ti tí wọ́n ń bọ ọmọ fún wọn ẹ bá tún wá fún wọn tán má lè di pé wọ́n kí ọ wọ́n tún máa gbọ́ náà ni wọ́n máa gàn ọ́ náà ni sì máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn títí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ àìfún wọn lẹ́tọ̀ọ́ wọn ní túmọ̀ àpọ̀ nbàdàn ọlọ́run àbí àwọn òní láti bọ̀tán pẹ̀lú owó tó bá ní. wọ́n miskin ó di mẹ́fà wọ́n miskin àwọn tí ò ní béèrè ó ti ní ó di méje àwọn tí ò ní béèrè ọgbọ́dọ̀ fún wọn kéèyàn wá dájú aládùúgbò rẹ ọ̀rẹ́ rẹ ẹni tó o mà rí tó o sì mọ̀ pé lè yí ara ní kó o má lè yọ fún ìbàdí ọlọ́ọ̀jẹ ni bọ́ọ̀ bá ń tẹ́lẹ̀ òní láti bọ̀ tán ó di mélòó ó di méje náà. wọ́n ti lọ sàbí. gbogbo ẹni rẹ̀ ṣe mọ́ onílé àjò ọmọlé ẹ̀kọ́ ní jẹ́ fún sẹ̀bí àwọn olókùnrin lọ́wọ́ ẹ̀fún sẹ̀bí onílé àjò àwọn ọmọlé ẹ̀kọ́ ọmọlé ìwé bá wọ́n rẹ̀ ti ilé ṣe kankan kẹ́ ẹ láàánú wọn lójú kẹ́ ẹ tọ́jú wọn ara ṣe eré ara ṣe olóore ni àyíwá ṣe bẹ́ẹ̀ ara àbájá lọ́jọ́ dídí ẹ̀ láti bọ̀ tán ni. wọlé tó bá gbé tẹlẹsí yọ. ó di méjì ọ̀dí ẹlẹ́kẹ̀ẹ́sán iná àpà mùsùlùmí nana àpà o mùsùlùmí nana àpà gbogbo ẹni tí bá nana kò ní láti bọ̀ tán o ẹ lọ gbogbo olówó tí wọ́n ń náwó fún lórí wọn láti bọ̀ tán o ẹ lọ ṣàkíyèsí wọn tí n bá dá mo lè dá akọ mẹ́fà fún yín mo ti dá akọ wọn rí ìgbà táwọn ọmọ máa pè bàbá àwọn ló kọjẹ àwọn olè yàn bàbá àwọn ló kọjẹ àmọ́ ẹ lọ ṣàkíyèsí gbogbo olówó tí máa dúró àyíwájú olórí tí máa náwó wọn láti bọ̀ tán pẹ̀lú wọn gbogbo olówó tí fowó ṣèbàjẹ́ kò láti bọ̀ tán pẹ̀lú owó ẹ̀ ìtì ìfà kéèyàn máa láti bọ̀ tán pẹ̀lú orí ọlọ́run òun ni kéèyàn máa ná nàkúnà wala tubadir إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا قايمين ولا تجعل يدك مغلولة إلى عنقك. ó di mélòó tí mo kà. tó ẹlẹ́kẹ̀wá ara ìbàdàn ọlọ́run ọba jẹ́ ní kó lówó lórí ilẹ̀ kó máa wá sáwọn ní ẹni tí ń balẹ̀ jẹ́ àwọn jẹ́ kan bẹ́ẹ̀ o ẹni tí ń balẹ̀ ọlọ́run jẹ́ àwọn jẹ́ yọ̀ kan bẹ́ẹ̀ nínú ìsáàdù fún àrùn òun ni kọ́ wọ́n kẹ́ ọ ìkẹ́jọ́ náà ń ṣe fún ọ kọ́ ọmọ lè fi hàn àwọn tó kù. ó ti lè láti pàtó pẹ̀lú ẹ̀ ó di mélòó ó di mẹ́wàá náà. wala tabsuṭna kullal bast. ẹ̀yẹ náà wọ́n na ẹ̀ náà kùnà àti kàkọjá. wala taqtulu awladakum khashyata imlaq. èyí máa kọ́ mọ́ lápasárì kìámà ìjẹ́ kí ló dé kẹ́ẹ̀ ní kò sówó ní òṣòwò tá a fi tọ́ ni wala taqtulu awladakum khashyata imlaq gbọ́dọ̀ kó máa yín nítorí kí ló dé kẹ́ ní kò sówó tá a fi tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sẹ́yìn ẹ̀yin tẹ́ gé sọ́hún tẹ́ tiẹ̀ fẹ́ bí bá rárá èmi ọmọ tí ń ṣe wá èmi tí ń ṣe wá mo tíráàbù níjó ní mo lọ sí Amẹ́ríkà mo bá dọ̀hún mo bá ní gbogbo àwọn tálíkà ni wọ́n má sá bí má jọ tálíkà tó wà l'Amẹ́ríkà ìdí mi ń sọ̀rọ̀ ajé òun lọ́mọ tí ń bí ó bá ti bí ma wọ́n fi kú kẹ́lẹ́ tí wọ́n ti gbà nǹkan ó bá ti bí ma yóò tọ́ lọ gbà nǹkan ó bá ti bí ma ìjọba òbí kan tí ọmọ gbà yóò máa bí ma ilé wọn wà á pọ̀ yóò wá gbé káàdì dání lọ mọ́kẹ́tì ní gbogbo ọjọ́ ìjọba ìfọ̀ lọ́gbà yóò lọ káńsù yóò lọ kúrò oṣù bí ma ti ń bí ma ti wọ́n máa bí kúrò kílódé yìí wọ́n á mẹ́tò sọ́mọ́ ọwọ́ bí mẹ́ta olóòbí ma méje olóòbí ma dákọ̀ ọ̀sẹ̀ rẹ̀ ma ìbàdàn ọlọ́run ọba jẹ́ ni ìmọ̀ lọ sẹ́kọ̀ ti bímọ lọ́kùnrin ìmọ̀ sí ọ̀nà tó gbà bímọ lóbìnrin
nínú ìbàdàn ọlọ́run ọba jẹ́ lọ́wọ́ ẹ má ṣe rú ẹ̀ mọ́ ọlọ́run ni ẹ má pa ọmọ yín lápàtà kìámà ẹ sì má pa ìjẹ́ kí ló dé kẹ́ ní kò sówó tẹ́ fi tọ̀ náà. ولا تقربوا الزنا إنه كان odi méjìlá wala taqrabu zina ìmọ̀ wá ṣe sinẹ́ ìbàdàn ọlọ́run jẹ́ ni ìmọ̀ ṣe sinẹ́ ìbàdàn ọlọ́run jẹ́ ni innahu kana fahisha sinẹ́ ní ṣe ìbàjẹ́ ni. yìí sì máa da yẹrù sẹ́ni kéèyàn fi sọ̀rọ̀ bíbí o ẹni bá ti ní ẹlẹ́mìí kọ́ lọ yí padà o ìbàdàn ọlọ́run jẹ́ tó lágbára ni o kéèyàn ní mo ti bí mẹ́ta mo ti bí mẹ́rin ẹ̀ wá bímọ ó ti ẹ̀ já sí pé ní nǹkan kan dé mi lójú ọ̀rọ̀ tèmi fúnra mi dá mi lójú tí wọ́n bá fètò sọ́mọ ni wọ́n ti ẹ̀ fètò sí ètò ni wọ́n tó tóbi karùn mi tí wọ́n bá ṣe irú ètò òun ni kò ní irú ètò tẹ́yìn ń tò wọn láti ẹ̀ máa tò mọ́ ètò tí ìwé ọ̀dà ètò tí ẹ̀ ń tò bọ̀ láti lè wọn lọ́dà ìgbà tí bàbá mi fẹ́ yà mí wọ́n súnmọ́ máa 80 years nígbà wọn wá fẹ́ yà mí nù ní àkọ́bí bàbá mi kẹ́lẹ́ mọ̀ fẹ́ ń balẹ̀ jẹ́ pẹ̀lú ètò tẹ́lifí sọ́mọ ìbalẹ̀ jẹ́ ní kẹ́lẹ́ láti bọ̀tá pẹ̀lú ẹ̀ àwọn tí ọ̀balẹ̀ ọlọ́run jẹ́ pẹ̀lú bí wọn ò bètò sí wọ́n fẹ́tò sí ètò tí wọ́n yàtọ̀ sí tiyín ètò tí wọn ọ̀balẹ̀ ọlọ́run jẹ́ wọ́n sì láti bọ̀tá tèmi ní sọ fún yìí ẹ dákun ẹni tó ti ń súnmọ́ 80 years tó wà lọ fẹ́ mi ṣe é mọ̀ káàkọ́ mi lẹ̀ náà tó kù àkọ́bí bàbá mi fún mi mẹ́fà tó jù mí lọ àkọ́bí bàbá mi ọmọ mẹ́fà tó jù mí lọ nígbà àwọn afẹ́nu sẹ́ màá bá máa rò pé bàbá tó lọ fọlùkù fẹ́yàwó yìí ó bí máa kalẹ̀ ká máa bá ilé tó ọlọ́run wọn bá wọn tọ́ mi o wọ́n tọ́ mi dàgbà ní wọ́n á mi lè wé lápò ara wọn wọ́n á mi lè kéwù lápò ara wọn tí a bá tún wá ka owó lé kéwù mi fún ọ̀dà mi ó gbọ́dọ̀ owó lé kéwù wọn àdá ẹ̀yin lè sọ bí mo ti sá tiẹ̀ lóye ń sá tiẹ̀ náà bá àlùbáta wọ́n wá jáde ní kéwú ilé ètò ọlọ́run mo fọ́ ẹ̀ lárúbáwá ẹ wá wo ètò ọlọ́run mo ti lágbára tó àgbà fáàní bàbá yìí ẹni eré ni ẹni ọlọ́run ni wọ́n ti wá bímọ táwọn ọmọ wọn ti bímọ tí wọ́n ti jù mí lọ fífi tí wọ́n lówó tí wọ́n rí ṣe ẹ wá wo ní ètò ọlọ́run ọba mo ti lágbára tó èmi tí ẹ wá bí lẹ́yìn yìí èmi ni mo wá kọ́ ilé tí bàbá yìí wá gbé bẹ̀rẹ̀ lọ́dún mẹ́fà kó tó kú. ẹ wá wètò ọlọ́run níjọ́ bàbá yẹn wà á kú gbogbo àwọn tó wá bí ṣáájú mi pátá kò sí ọwọ́ àmọ́kàkì mi mọ́ wá wà ní. ọwọ́ mi bàbá yìí wá kú sí èmi ni mo wá wẹ̀ èmi ni mo wá fún lásọ èmi mo wá sìn èmi náà wá ní ilé mi ṣé kí n ṣe irú mi mẹ́tò ni ẹ pè mí gbàjà ṣé bí ẹ bá ṣe irú mi mẹ́tò wọ́n balẹ̀ lọ́jẹ́ ìgbà balẹ̀ lọ́jẹ́ kí ẹ wá ṣe irú mi mẹ́tò kọ́ balẹ̀ lọ́jẹ́ ṣé yóò láti bọ̀ tán ṣé máa wọ fún àwọn ṣètò tó pè mí báwo ní ìsìnkú wọn wà láyé láti bọ̀ tán dàbí ọ̀dà tọ́ láti bọ̀ tán náà rèé inú àtibọ̀tán ìdìbí náà wà àtibọ̀tán àwọn tó fi ìdìbí náà sátibọ̀tán wọn dàbí ọ̀wádà ọlọ́run yẹn gbọ́ láti bọ̀ tán nítorí tọ́bí kọ̀ọ̀kan tá a bá mú tá a bá yẹn gbé yọ ọmọ sílẹ̀ àbáwọn bẹ́ẹ̀ bá lọ́wọ́ ní músẹ́ àti òun fẹ́ sọmọ bíbí kò lè láti bọ̀ tán o tọ́wọ́ ọmọ yìí tí ó yẹ jùlọ ọmọ tó ń bí o sì mọ yìí tí ó gbé yẹn bóyá èyí tó ṣe mẹ́tò tí ò wáyé o náà lè yẹn lọ́mọ rẹ kó lè mọ̀ pé àlè sáàdù fẹ́ àrè ìbalẹ̀ jẹ́ ìbalẹ̀ ọlọ́run ọba jẹ́ ní kẹ́ ẹ lé ń fẹ́ sọmọ bí kẹ́ mẹ́tì wọn mọ́ ọlọ́run fi ní ìnà òun ká dàkútẹ́ án mistake tó lágbá jù láyé oníkẹ́lẹ́ ìbímọ mọ́ àbíkẹ́ máa ṣe mọ́ ọ̀kẹ́ ní kílódé ẹni kò sọ́wọ́ láti tọ̀ àti ohun ìtọ́jú àgbọn tí bá ti bá àwọn yòóndé láká yìí ohun ìtọ́ àbángídá èlò ohun ìtọ́ ìrà rẹ̀ wọ́n lórí Ọbásanjọ́ ẹgbẹ́ òbí ọ̀nà ilé wọn rí gba àwọn tó jẹ́ èèyàn láyé lé ní ìbúlẹ̀ tí wọ́n lówó lé wọn rí ẹ̀tọ́ka sí mẹ́wàá ni wọ́n ṣe pé owó orin kọ́ dàgbà owó òun náà ni wọ́n wá gbà pé òsì yòókì ojúmọ́ náà ẹ̀tọ́ náà ìfisàdù ọ̀hún balẹ̀ ọlọ́run jẹ́ ni gbogbo àwọn ọmọ tó bí tí ó tó àlè fún bàtẹ́ ti ṣe ó ṣe wọn mọ́ òun. ọba mi náà zoro. wàlẹ̀ àtọkọ̀wọ́bù zina ó di mélòó tí mo kà. wàlẹ̀ àtọkọ̀wọ́bù zina ẹ má wàá ṣe sìnà ìnáwó ká nàfà ìyàsẹ́ yí ẹ̀yin ọ̀dọ́ ẹgbẹ́ mi dáadáa ẹ̀yin ọ̀dọ́ tẹ̀lé ṣe sìnà.